فإنك مولى لا تخيب عبدك. الله. فيا ليت بشرى لو أتتني في الكرى فأعلم منها كيف لي عندك. إلهي أنت للعلماء أمن فقل للشيخ محي الدين أمنا. إلهي أنت للعلماء جاء فقل للشيخ محي الدين جاء. إلهي أنت للعلماء فضل فقول للشيخ محي الدين فضلا. أيا من كلما نودي أجابا ومن بجلاله يوشي سحابا وكلم في دجى موسى بلطف كلاما ثم لامه لخطابا. ويا من رد يوسف بعد بودي وكان أبوه ينتهب انتهابا. ويا من خص أحمد واصطفاه وأعطاه رسالة والكتاب وقربه وسماه حبيبا وأعتق من شفاعة رقابا. لك الفضل المبين على طائي منعت به وضعبت الثواب. جد للشيخ محي الدين كل المرامي أنله يا مولى المثابة. أنله يا مولى المثابة. يا حبيب القلوب من لي سواك ارحم اليوم مذنبا قد أتاك. أنت سؤلي وبقيتي واعتمادي قد يأبى القلب يحب سواك. يا مني وسيدي وسروري طال شوقي متى يكون لقاك. ليس سؤلي من الجنان نعيما غير أني أريدها لأراك. وأخلص مدحي للنبي محمد وذريتي منها نبي محمد. نبي أقام الدين والدين مائل وأوحى قناة الكفر وهي تشدد. ولولا لم يكشف سجاف ضلالتي ولولا لم يعرف من الحق مقصد. دعا وهدى مستيقظا من يد ردا وصلى عليه الله ما دام فرقده. وصلى عليه الله ما دام فرقده. وأحسن منك لم تر قط عيني وأجمل منك لم تلد النساء. خلقت مبرأ من كل عيب كان يعلم أنني هواك. أنت الذي
لولاك ما خلق امرؤ كلا ولا خلق الورى لولاك أنت الذي لما رفعت إلى السماء بك قد سمت وتزينت لسراك وبك الخليل دعا فعادت ناره بردا وقد خمدت بنور سناك يا أكرم الثقلين يا كنز الورى جد لي بجودك واردني برضاك جد لي بجودك واردني برضاك صلى عليك الله يا أدناني يا مصطفى يا صفوة الرحمن. gbogbo àwa tí àánú Ọlọ́run tó ní kí gbogbo wa kájọ wà níbí níwájú bàbá wa Sheikh bàbá wa àfáà àgbà al-aarifu billah wa radu anhu wọ́n bá ṣe dépò bẹ́ẹ̀ gbogbo harakati wọn lillah gbogbo ayinurido gbogbo sẹ̀mí ayé wọn yányán tọ́lọ́wọ́n ọba ni wọ́n fi ń ṣe li khidmatil islam wal muslimin wa abna'il muslimin wọ́n fi gbogbo ìgbésí ayé wọ́n fi ṣe khidma fún Ọlọ́run wọ́n sì ń ṣe lọ lọ́wọ́ àti gbogbo tí ń jẹ́ mùsùlùmí àti àwọn ọmọ tí islam bí Allahu Akbar wọn ò fẹ́ kí wọ́n di òkú ọmọ bí islam ṣe tó yìí tọ́lọ̀ ń sí bàbára rẹ̀ ntọ́lọ̀ ń kọ́kọ́ sọ̀kalẹ̀ ní Ikra lọ́kọ́ ẹ̀kọ́ kà lọ́kọ́ bí ẹ ti ké lọ́lọ́wọ́n ọba kọ́kọ́ sọ̀kalẹ̀ ar-Rasul qala khayrukum man ta'allama al-ilma wa 'allamahu gbogbo téèyàn bá mà tí o bá fi kọ́ ọ̀yàn kò lálùbáríkà àtọ̀sán àtòru bàbá wa àtọ̀lá wọn ò fi ṣe nǹkan míì tójú tọ́lọ́wọ́ ọba lọ. إذا لم يذاكر ذو العلوم بعلمه ولم يستفيد يوم النسيم تعلم. ṣé olùkọ́nù ní gbogbo. وكم جامع للكتب في كل مذهب يزيد مع الأيام في يومه أما في جمعه يزيد مع الأيام في جمعه أما. bàbá wa Ìmọ̀tọ́lá sọ bẹ́ẹ̀ dáadáa. أدام الله حياتهم. bẹ́ẹ̀ bá sọ bẹ́ẹ̀ yóò kàmílà. فكم جامع للكتب ẹ sọ bẹ́ẹ̀ jákè dáadáa. في كل مذهب ẹni bá sọ bẹ́ẹ̀ ló ní jí ó sọ́kù. يزيد مع الأيام في جمعه أما. khayrukum man tala umruhu wa
hasuna amaluhu. Masha Allah. wa sharrukum man tala umruhu wa sa amaluhu. anabi wa Muhammad sallallahu alayhi wa sallam. àti yorùbá anabi ò wá. sallallahu alayhi wa sallam. nǹkan ẹyọ kan tẹ́ ẹ sí nílé kónú tẹ́ ẹ fi tí ì jẹ pàṣẹ́dò ni. bí wàá bàjẹ́ ṣe pọ̀ tó ń lẹ̀ yìí wọ́n máa ń yorùbá anabi dáadáa. sallallahu alayhi wa sallam. gbogbo bàjẹ́ tó wà láyé tí ń páyé bàjẹ́ gbogbo ẹ̀ ló kún èkó yìí. àmọ́ torí ìfẹ́ tẹ́ ẹ ní sànẹ́bí Muhammad. sallallahu alayhi wa sallam. báwo ẹ ṣe tó arúgbìn tó lè rìn ní òkòjá ń bẹ kò rán yàn alúkálùkù bá tiẹ̀ wé kò ní. ṣùgbọ́n àlà àṣàlátù àkàrà máa sì kí àfa á ṣe dáadáa síbi ẹ̀sìn ń ti ọlọ́run lójú kò jẹ́ ó ti jẹ̀lú ìníyà torí àwọn ẹni ọlọ́run ó kéré nínú àwọn ẹni ọlọ́run tó hàràǹtà tí ó sàáfà wọlé yìí wá wọ́n sàáfà wá àwọn ajálùbáríkà èkó ọlọ́run wa ń tijú wọn mọ́lẹ̀ yìí làkúrẹ́ máa gbòòrò ọ̀ ní túláyílẹ̀. Ya akrama saqalaini ya kanzal wara. bàbá wa Ìmọ̀tọ́lá inú mi sọ̀sẹ̀ ń dùn bọ̀ dáadáa náà. Judili Ayélujára. bijudika Ayélujára náà. ardini biridaka. bàbá ń jẹ́ Ar-Ridwani síbẹ̀ ẹ̀kọ́ ni ni èyí sì ń jẹ́ Ainu Ridọ́ nù ló fi ní kíní káfá Ridwanu wà Máàlíkù. Kunil hibba lirrahmani aw kun bagidahu. bẹ́ẹ̀ni. Kunil barra imma shita aw kun bagidahu. Faridwanu wa maliku. Faridwanu wa maliku. ìyọ́nú ọlọ́run ọba akbaru min kulli shay'in. Masha Allah. kò sí ní tí ìyọ́nú ọlọ́run ò jùlọ kódà tí ò bá sí ìyọ́nú ọlọ́run kò ní sálì Jánnà. Kunil hibba lirrahmani. inú wo la máa kí kọrin àti ń gbá bọ́ọ̀lù ní tí wọ́n kí lánàá ọlọ́run ò gbá wọlé ẹ̀mí wọn ń bẹ lórí pápá. kápẹ́ nígbà àṣẹ kú lórí irun pẹ̀lú ẹ̀mí là ń kú pẹ̀lú ara ni kọrin bá kàn bá rẹ níbi tí ò dáa ni. ẹ̀mí ló kù ẹ̀fọ́ tọ́ ẹlòmíì kó tó rù kù ní ara ẹ̀mí ti lọ. Kunil hibba lirrahmani. bàbá wa Ìmọ̀tọ́lá Aw kun bagidahu. wọ́n tó jẹ́ kí n máa ránu mọ́ kọ́ kárin ò mọ̀ pé kéwú tó ọlá àwọn àáfàá wọn ò pírẹsẹ̀ntì kéwú ní ọlá àwọn àǹsìn wọ́n sọ kéwú dídàkudà wọn ò bàbàrà kéwú ìmọ̀ sì tó ọlá ẹ̀dá Allahu akbar. Allah. kódà ìmọ̀ sàgbà ọlá táwọn ọlọ́lá ayé ń lò bí a bá dáràn tán lọ́sàn-án ọ̀dọ̀ wa ní bọ̀ lóru wọn aláàfẹnu kọ níbi iṣẹ́ o ẹ mójútó a wọ́n ń fọn lówájú wọn lọ́sàn-án ni àbí kí wọ́n jòkó lórí àwọn lọ́dọ̀ tí a lóru gbogbo ẹ̀dá tó bá hàràǹtà tó lòun ní fara gbolẹ̀ fún àáfàá pápẹ́ ayé ó sì mú nísìn. Kunil hibba lirrahmani. kó gómìnà kú mi níní gbogbo tí yẹn wù ó jẹ́ tí bá ń sakọ lójú ọ̀sán ó lọ́n ti ń fara gbolẹ̀ fún lóru. Aw kun bagidahu. yorùbá níbi dáadáa jẹ́. Libarra imma shita aw kun naqidahu. bí n bá ṣe wá sí tó pọ̀ ẹ̀yin àáfàá ńlẹ́gbọ̀n Ìmọ̀tọ́lá ẹ má fojú kéwú gbolẹ̀ mọ́ níbi tí ẹ ti ń bẹ̀yìn àáfàá kò jẹ́ kéwú tó ọ lámọ́ lónìí àáfàá ti ń lẹ pósítà káàkiri àdúgbò sọ́lá ni ọba hàn pósítà olóṣèlú ọ̀ ń ṣàdúrà bẹ̀rẹ̀ níbi kàmpé bẹ́gbẹ́ yín ò bá wọlé mọ́jẹ̀mọ́ òtún ọ lẹ́yìn ọba tara rẹ jẹ́nu. Faridwanu. ìwọ́tọ̀ ní kéwú Tọ́lá bí ìbáṣe bàbá tó kọ̀rẹ́ẹ̀tì ẹ̀ àáfàá ṣe kówó tẹ́tẹ́ lọ pẹ́ni ó bá jẹ ní kó fún ẹ̀ ṣàfà o àgbè yín lẹ̀ wọ́n pàdé ńlẹ̀ bọ́ọ̀lù wọn ò jẹ́ ọmọ sọ súná mọ́
bó o lọ wíjẹ. fàrídìwánù rídìwánù wà máàlíkù máàlíkù. wíyá rídìwánù rídìwánù wà máàlíkù máàlíkù. ìlú Èkó tí mo wá lónìí ẹ̀ tí Yorùbá Nábì kó jákè dáadáa. sallallahu alayhi wa sallam. àwọn obìnrin ló gba pò kínní ẹ̀ tún Yorùbá Nábì jẹrẹ tẹ. sallallahu alayhi wa ya sallam. akrama saqalayni. ohun tí mo kí Ọlọ́run fún lára yín gbàrà tí mo dé mo tún wá rà ọmọ wẹrẹ ẹ tún fi orin lé ẹ lẹ́nu ẹ gbọ́dọ̀ tóbi dáadáa àwọn gẹ́gẹ́ náà wá líìdì orin bí ẹ ti dàgbà tó yìí tẹlomi ò tí ì tó yín tí ò lè wẹ̀ mọ́ fúnra rẹ̀ a ní ẹ máa wẹ̀ mí nígbà tí ń tọrọ àárẹ̀ tí ó pa ó sọ ládébi tí ò lè wẹ̀ mọ́ ọmọ kékeré Ọlọ́run lọ sọ fẹ́ kí wọ́n máa wẹ̀ ọ́ ní ẹ̀gbọ́n títí mú ẹ máa wẹ̀ bó o lọ wíjẹ. ya akrama saqalayni. kí wọ́n tó déwájú ta yín bàbá ti jáde bẹ́ẹ̀ni a ti dúró. ọmọ kí wọ́n náà wá tó láì bẹ́ẹ̀ni máa ń kọrin. mo wá ní àṣà ẹ̀pẹ́ ti dúró òun èmi ò ní wọlé mọ́ ẹjẹ́ á mọ̀ lójú agbo ìwọlé mọ́ ìbẹ̀rẹ̀ láti tọ̀nù padà àgbàlagbà tó dúró tí ń retí èèyàn bó lọ tí ì báyé dé wọ́n ti ń kọ́ ọkọ̀ lẹ́yìn tí wọ́n ti rántí pé inú ọmọ lọ wà. ya kanzali wara. Yorùbá níbi dáadáa jẹrẹ. bili bijudika wa ardini biridaka. Sheikh wa Ìmọ̀tọ́lá Ọlọ́run ò ní jẹ́ parun. àmín. bẹ́ẹ̀ bá sí àmì yóò kàmílà. àmín. sí àmì nàjákè. amina. gbogbo ohun tí a ń pè ní ìran òfò kò ní kàn yín. àmín. lára òfò ní kéèyàn kọ́ ọmọ ń ké kó mọ́ yàn yóò sunkún lọ́jọ́ alẹ́ rẹ báwọn. Allahu akbar. gbogbo ẹ̀yin àfa ẹ tọrọ kọ́ ọmọ kéwú yàn oúnjẹ ọmọ kéwú lẹ̀ kọ́kọ́ jẹ àfa tó bá lọ́wọ́ rìsáàbù ìsìtìjábà dìgbà tó mọ̀ ń dàgbà ọlẹ́kú kọ́ ọmọ rẹ tó dàgbà ọ jèrè nu gbogbo àfa tó wà ní ẹfẹ̀ mi dáadáa kọ́ ọmọ ní kéwú kí wọ́n lè yàn lónìí kápẹ́lẹ́ tẹ bínú nìkan ni bí ò lè kún tó báyìí ọmọ kéwú ló jí ó kún gbogbo àfa àti bá pé ọmọ kéwú gbogbo ilé tó ṣerú ọmọ tí wọ́n bínú ọ̀fẹ́ kó dáa fún ọ̀nù jẹ́ ó dáa fún ẹ kí wọ́n máa sanjọ́ ni bó o lọ wí. ya akrama saqalayni. bí n bá tiẹ̀ mọ̀ ẹ́ nínú àkọọ́lẹ̀ ọmọ kéwú ló jẹ́ mi ó mọ̀ ẹ́. Sheikh Lukman ìgbogbo èmi wọn lọ rẹ náà ẹ wà mọlẹ́dẹ̀ àfa wa o kò yẹ kí n lè bóde nínú ìlú lónìí bàbá tó fún mi lókun lọ́rùn sáà ní bó lọ wí jẹ. ya kanzali wara. gbogbo ẹ̀yin obìnrin tẹ wá ń bì ẹ tìrìtì ọmọ ọ̀dọ̀ yín bí ọmọ yín ẹ mọ oúnjẹ ọmọ tẹ kọ́kọ́ jẹ ọmọ ọ̀dọ̀ tẹ ní kó mọ tábà fọmọ kó mọ pọnmi wẹ̀ kó mọ wẹ̀ ó ṣeé ṣe kọ́mọ náà mọ yàrá látara ọmọ ọlọ́mọ tẹ bá dá lóró tẹ̀yìn gún yẹn tẹ̀ jẹ́ ó jẹ́ ń bẹ tọmọ ru àmàlà tẹ̀ jẹ́ ó jẹ́ ń bẹ gbogbo ohun tó ṣẹlẹ̀ ọlọ́run ló dàbí ṣé rí jìn fọmọ rẹ dọ́là mọ́ judili. tẹ̀yìn obìnrin nu gbogbo àlùbáríkà ẹ ti fọmọ ọlọ́mọ tẹ́ ọmọ yín ò mọ bẹ́ẹ̀ ṣe ẹ kẹ́ ẹ bàjẹ́ bí ẹ potí yóò di kókó. ya akrama saqalayni ya kanzali wara. àṣepẹ́ ẹlọ́mọ ọ̀dọ̀ ẹ ọmọ yín ó wúlò mọ́ ẹjọ wúlò mọ́. ẹ ronú ọjọ́ tọmọ yín ó kúrò lábẹ́ yín tí ó lọ lé ọkọ ẹnu kó máa da ṣúgà sọ́bẹ̀ ni. àwọn obìnrin ò gbọ́dọ̀ ń tóbi mọ́ ni. Allahu akbar. èmi ní sẹ́yìn obìnrin tẹ́ rí láì lórí ọmọ ọ̀dọ̀ tó bá mọ ní dá tó máa sọ́ọ̀fọ̀ tó mọ bẹ́ẹ̀ sè ó yẹ kó lè sùn yàrá ọkọ yín ó yẹ kó mọ bẹ́ẹ̀ di tẹ́ kó lè sùn tó bá sèmi lọ́kọ rẹ̀ ìfẹ́ ọmọ ọ̀dọ̀ náà ni olómọ náà dà ọwọ́ rẹ̀ ní ń jẹ òní ń fọṣọ òní tẹ́bẹ̀ẹ́dì onírú àmàlà ìwọ tó àwúlò ọ̀rẹ́ líbàǹtì nínú ilé orun lásán lọ wá sùn ni bọ́ ọ̀pọ̀ tí yóò di kókó ọmọ ń pàṣẹ ọbẹ̀ bí ọbẹ̀ oògùn. judi bijudika wa ardini biridaka. bẹ́ẹ̀ bá yóò bá ànábì mi ó dákẹ́
jèrè. sallallahu alayhi wa sallam. mo fẹ́ káwọn obìnrin ó gbọ́n tí ń sọ dáadáa ẹ má torí pé ẹ lọ́mọ ọ̀dọ̀ lẹ́yìn níjọ́ ọmọ yín ó mọ sẹ́ẹ̀sẹ̀ ọlọ́run ló mọ irú ẹni tí ó fẹ́ ẹ̀yin lẹ bí níbi kẹ́ máa fọkọ̀ gbé lọ skul ó lè má yan orí ọkọ tí ó ní mọ́tò. Allahu Akbar. ẹ̀yin lẹ yan orí rẹ̀ ọmọ yín lè má yan ẹ tọ́ ọmọ yín nítọ́ ọmọ tálíkà ẹ tọ́ nítọ́ ọmọ olówó torí pé ibi tí ó gúnlẹ̀ sí ọlọ́run ló mọ̀ ìwọ ìyá rẹ tó wọn ṣe fún àdìpọ̀ lẹ́jọ́ fọwọ́ kan èédú níbi tí ìwà àtọkọ rẹ ti bẹ̀rẹ̀ ayé òsì ni kádàrá ló gbè yín ṣe é mọ́wọ́dé kò ní lẹ́yìn tẹ́ bẹ̀rẹ̀ ayé lórí ẹni ẹ̀ bó lọ wí jèrè. يا أكرم الثقلين يا كنز الورى. ẹ sì wá gbàgbé àná ẹ wá gbàgbé àná pé ìyá ti jẹ ń rí gbogbo ọmọgẹlẹ wa tọ̀tọ̀ tí wọn ò ṣàǹfààní mọ́ lónìí bó lọ wí jèrè. جدلي بجودك وأرضني برداك. ojú agbó ti korò díẹ̀ ẹ yóò má nàbì kí n gbọ́. sallallahu alayhi wa sallam. خير الخلائق لي nígbà tí mo kígi bójú egbò. قلبا مشوقا لا يروم سواك. ọ̀rẹ́ ẹ̀nẹ́bì ni kó yòǹbo rẹ lẹ́ẹ̀kan sí. sallallahu alayhi wa sallam. ìsìlámù lẹ wá kó yọ̀ sí báyìí. ẹ sì kọ̀rẹ́tì aburú tó wà láyé ẹ pé kí ni wọ́n pa àfáàtì ni. ẹ jalaga ń bi orí ibú ẹ joyè ń bi ẹgbẹ́ tí ò ṣe dákọ níbi ẹgbẹ́ tí ò ṣe fi hàn lẹ́gbẹ́ tí wọ́n tàn ládùúgbò tí ó dorúgbò lẹ̀ pé méjì wọn orí mi inú orí ibú yìí bóòlù ọyọ ọmọdé yìí. وكل الصالحين أخا وخلا. mo ń sọ fún Sheikh Lukman mo la pín ọjọ́ ayé tán apẹ̀tàn. kódà ń rí tara mi yọ lẹ̀ mọ́ bẹ́ẹ̀ni. mo ti pọ́dún mẹ́wàá láàyè baba ńlá mi ń ráàyè sọdún mẹ́wàá ń dìsìn àmọ́ lọ à ń bọ̀ èrò kúnlé ní ìsìn wọ́n ń fóònù mi lẹ́mẹ̀wá kí ni ká tó ẹ máa ṣe tọ́lọ̀ bá ní ẹ máa ṣe mo fẹ́ dé wọ́n sì ní àmọ́ fọkọ̀ sáré mọ́ ọjọ́ ayé ti súnkì wọ́n ń retí olè káàkiri gbogbo ọ̀nà náà. وكل الصالحين أخا وخلا. mo gbogbo ẹ̀yin àfa wa yányán ẹ kíra yín kú oríire ẹ dá mi lóhùn dáadáa alhamdulillah. ẹ̀mí rẹ̀ máa béèrè pé oríire wo lọ sí ọ̀ọ́ta kò ń tọ́lọ̀ ń fẹ́ bẹ́ẹ̀ni. gbogbo ẹ̀dá tá a bá rí tẹ̀mí rẹ bá rú wúyẹ́ sí tó bá dáa yóò parun ni torọ́ lọ́nà ń bá fa wàhálà ẹ̀ sẹ́ni ó dáa fún wọn ò dá mi lóhùn mọ́ àfa kan sí wàásù ń jò ní ó sì sọ ó ní kọ́ńbọ̀dù kẹ́nìmọ́ ní igbá àyà àfa ló wà mo ló yọ mí lẹ̀ ọlọ́mọdé ń sinú yín nínú ẹ̀yìn kẹ́nìmọ́ ni ọ̀wá fi ti orí ibúrò yín ara rẹ̀ ó ní gbogbo ohun tí ò dá ní kẹ́nìmọ́ ni igbá àyà àfa lọ́lọ́run sísí mo lémi ò sínú yín ọlọ́mọdé wà nínú àfihàn kẹ́nìmọ́ ni amiina. láyìn tiẹ̀ lọ dá ọkàn ọlọ́mọ sèmi lórí ibú kẹ́nìmọ́ ni téèyàn ò ní tí ò ní kúre lọ́wọ́ ọlọ́run rí mọ́gbà àyà tiẹ̀ kò sí mọ́lẹ́ ọlọ́run lára rẹ̀ nù kí ni òbí kẹ́nìmọ́ ni ẹ̀ tẹ̀lé mi iṣẹ́ ẹmú ojú ò lè ṣe iṣẹ́ ọwọ́ ẹsẹ̀ ò lè ṣe iṣẹ́ etí imú ò lè ṣe iṣẹ́ ẹnu ihò etí ò lè ṣe kálukú ló ti ní tó wá ṣe láyé níjọ́ tó bá ti ní ó fẹ́ lọ ṣiṣẹ́ iníṣẹ́ lọ kábùkù ìjà àfà eníkéwú mẹ́ ìjà àfà eníwàásí mẹ́ ìjà àfà alásàlátù lásán bẹ́ tó bá ní kó wọn gbé wá síta yóò tẹ́ ṣùgbọ́n láàrin obìnrin nàmbà 1 ni ó gbà ẹ̀yìn wà nàbí wọ́n hó lé lórí ọ̀ya dúró nínú mọ́sálásí yín jẹ́jẹ́ njọba stage wá sí lọ́ọ́ máa yẹ bàbá rẹ̀. وكل الصالحين أخا وخلا. nínú ìjà àfa ẹnjẹ́lá bí ń bẹ yẹ̀pẹ̀ táwa ń tẹ̀ mọ́lẹ̀ wọ́n ti máa ti ń sọ bí ẹ bá lù pì yóò sọ̀rọ̀ fún ẹ nísìn nínú ìjà àfa náà nà ìgbógun ń tẹ yẹ̀pẹ̀ bó o lọ wí jẹ. وكن في هذه الدنيا غريبا. ẹ̀yin yẹ́n lóye wà níbi dáadáa. sallallahu alayhi wa sallam. bẹ́ẹ̀ bá lóbìnrin méjì mẹ́ta mẹ́rin márùn iṣẹ́ wọn ọ̀tọ̀ọ̀tọ̀ ni. obìnrin mi iná ni ó máa dá ẹni bẹ́ẹ̀ ni obìnrin mi yáàyì ni ó máa ṣe tí ó gègé lórí ló fẹ́ lè dàrú sínú yàrá obìnrin mi oorun ni ó máa sùn. Allah. kódà ń tọ́ tó oorun bá kàn àṣùbà rẹ̀ ó máa bọ́ díẹ̀díẹ̀ torí kò ní fi ọ̀rẹ́ bọ̀rọ̀ fà tí à ń kó. وكل
للصالحين أخا وخلا وكن في هذه الدنيا غريبا. àwọn akpọ̀rọ̀pọ̀ sí kankan ta ló máa tàn bó lọ wí jẹ. وكن متصدقا سرا وجهرا. ẹ̀yin alásàlátù ẹ̀ ní náà ẹ̀yin ìyá dáadáa ẹ̀ ní náà ẹ̀yin ọkùnrin ẹ̀ ní náà. ìkànnì àwọn àfáà ló ní kíláàsì tá a fi ṣoríire ẹ bí mi o àǹtúlẹ̀ mú tá a fi ṣoríire ni àbí ọṣẹ ẹ dáhùn àbí tẹ̀sùbá lọ́ọ́ fà. وكن للصالحين أخا وخلا. kéèyàn tó lè ṣoríire tẹ̀lé mi sọ́ra rẹ di ọmọ ìyá ẹni tó bá dáa fún. ẹni tó bá ti di kó dáa fún jù ọ́ lọ kó bá kọ́ sọ́ra rẹ dọ́mọ ìyá rẹ fìtán lẹ̀ mo dé kó kù èmi ní ẹ̀kọ́ bí níjọ́ tó dé àdúgbò yìí yàrá kan péré ní lò àmọ́ gbọ́n tó dá tó èdè ní mansion ọ̀fẹ́ ya wèrè nù. وكن للصالحين أخا وخلا. gbogbo ẹni bá ti dáa fún jù ọ́ lọ kún akan wàhílan sọ́ra rẹ di ọmọ ìyá rẹ lẹ́mọ́ ẹni tó bá dáa fún jù ọ́ lọ kó fàlùbáríkà ràn ọ́ ẹ gbọ́ lọ́n tóbi. Allahu Akbar. má wá di pé bó ló ṣe dáa fún un ṣe kúbẹ́kúbẹ́ lábẹ́ rẹ kó lè dáa fún ọ ni. ìbàdàn fún ọ náà. ọ̀dọ̀ àfàwọ̀ nílò èmi náà lọ́ máa ná bẹ́ẹ̀ bí a bá hàn fún ọ tí kádàrá ò bá hàn fún ọ kò lè jẹ́. وكن للصالحين أخا وخلا. nígbà tí sèlú pọ́n ní wà nílé kéwú kápẹ́ ni wọ́n hàn wọ́n lè mọ̀ ni àfàwọ̀ èmi ò fẹ́ kẹ́ dọ́dọ̀ wọn bí ó ṣe rí nu. bẹ́ẹ̀ bá ń gbọ́ ọlọ́ọ̀jẹ̀ ńjọlá ọmọ ńlá ń jẹ lónìí. dáadáa tẹ́ ẹ ṣe ń gbà tẹ́ mọ̀ pé tí wọ́n jẹ ni. njọ́jọ́ ń dá túwó jẹ káàkiri àdúgbò. lọ́mọ kéwú wọn hàn fún àlẹ́ mọ̀ ẹ̀ sì rẹ́rọ́. lọ́nà ń sanjọ́ lónìí bó o lọ wí. mo tiẹ̀ jẹ́rìí sí Lukman wọ́n máa tọ́ fún nígbà kékeré. للصالحين أخا وخلا. very tough very tough. وكن في هذه الدنيا غريبا. béèrè ẹlẹ́ẹ̀kejì ẹ dá mi lóhùn. wàhílan kó tó lè soríire ọ́ di ọ̀rẹ́ ẹni tó bá dáa fún sọ̀rẹ́ ẹni tó dáa fún khilan khalil nu sọ̀rẹ́ rẹ̀ má bàa bù lẹ́yìn kádàrá ló jẹ́ ó dáa fún òun àtàlábẹ́ gbàtí òsì mòlídìí lóde mọ́ ló dá tiẹ̀ lẹ̀ èrò wa ń wọ́ ó sẹ́ sóni ìwọ náà sẹ́gbẹ́ẹ́ àmọ́ tí fi ń ta ọjà rẹ̀ bó bu omi yóò dòwó ohun tí fi ń ta kọ́ kádàrá ní ń ta hùn. وكن للصالحين أخا وخلا. وكن في هذه الدنيا غريبا. yorùbá náà bí o sì dùn mí. وكن في هذه الدنيا غريبا. ìwọ tó o fẹ́ ṣoríire kún gariba fi hadhihi dunya. gbogbo ntọ́lọ̀ ń bá wa pè ọ́ professor lọ jẹ́ ni doctor lọ jẹ́ ni millionaire lọ jẹ́ ni lawyer lọ jẹ́ ni governor lọ jẹ́ ni commissioner ni ẹni president ni ẹni tó bá ti déwájú àwọn ẹni ọlọ́run bọ́ ayé kù lára kọ́ra ara rẹ mọ́lẹ̀ fún wa. Abubakar kò gbéraga sáà nẹ́bì ọlọ́run ni máa ga Umar bin Khattab Usman Affan bó ṣe tó kò gbéraga Umar bin Khattab kó tó gba Islam anabi máa sá fún ni pèrún jákè wọn ò bẹ orí ẹ bọ́lẹ̀ ni njẹ́ tó gba Islam ó ní ẹ pèrún jákè anabi lẹ́rù ń bà mí ó lè mi náà lẹ̀ rú jọ́ náà. èmi ẹ̀rù náà ni èmi ẹ̀rù rẹ. ẹ pèrún náà bá pèrún jọ́ náà. gbàrà tó gba Islam gbogbo agbára tó ní ó tẹ̀ sábẹ́ anabi ni. sallallahu alaihi wasallam. Sidi Ali karramallahu wajha tó ibi tó lágbára dé tó bá fa ìjánu ẹ sí báyìí ẹ sí ó sì yá sí méjì déédéé síbẹ̀ ó tẹ̀sà bí ànábì ni. sallallahu alayhi wa sallam. tó bá jagunjagun tí ìdá bá fúyẹ́ lọ́wọ́ rẹ̀ yóò wá ju ìdálẹ̀ yóò wá gbé odidi èèyàn yóò máa fi lu àwọn yòókù bí ọ̀rẹ́
tẹ́lẹ̀ ń bá jẹ yóò bínú sọ́ọ́lẹ̀ yóò tún gbé ẹlòmíì yóò tún máa fi na àwọn yòókù síbẹ̀ ó gbà fún Muhammad. sallallahu alayhi wa sallam. èmi ẹ̀ lájọ ṣe kéékèèké èmi ẹ̀ lájọ gbá bọ́ọ̀lù àjọ lọ skul ni kódà amúbámi lẹ́kọ̀ọ́ ni njọ́ tí mo dé ọmọ pínísín tí ń sunkún lẹ́yìn ìyá rẹ̀ yìn àló ti dàáfà ó ti dọ̀gá fọjọ́ orílẹ̀ fìtán lẹ̀ kọ́lé bá a kú re. wa kun mutasaddiqan sirran wa jahran. èmi ni ń kọjá fún àló ti kọ́lé kù ọ́ ìwọ wáyé wá kọjá fún èèyàn wáyé wá ṣe tó dànù mo fẹ́ yín kí kábẹ̀rẹ̀ wá sí. a'udhu billahi minash shaitanir rajim. èlòmí àtúntò ń ṣàgbàrú yín aníbáwò ni anáwọ́ sí yín báyìí ẹ̀yin ọmọ kíyè gbọ́dọ̀ gbàmọ́ ẹni kó gbọ́ ọ̀rẹ́ wálẹ̀. bismillahir rahmanir rahim. bẹ́ẹ̀ bá dàgbà débi kan níbi kéwú wọ́n wá àyè ọ̀la fún ni bí wọ́n bá ti wá ẹ̀yin ọmọ kíyè bá wà. a'udhu billahi minash shaitanir rajim. ẹnìkan fẹ́ àdírẹ́sì ọlọ́fà ní ń wá lo họ fún ọlọ́fà ọba yìí ọ̀kàrẹ̀ dákẹ́mbí ọdẹ bó o ní dáa fún wa tó níran yín àbí òfẹ́ yí ọ ni ọlọ́fà ló ń lo họ fún kódà kọ́ lóyún bàbá tó bí ọlọ́fà ọba tó ní gbogbo ọ̀fà àti rọ́bà bá rẹ tó wà nínú ẹ̀ bẹ́ẹ̀ bá dàgbàdá yìí ọlá ẹ má fẹ́ nu àbùkù pé mọ́ kẹ́hìn bá kéré kú náà. a'udhu billahi minash shaitanir rajim. kéèyàn wá ní kó wá dé lẹ́nu rẹ ni wá ní ìmọ̀tọ́lá bò lẹ́nu rẹ lọ́ọ̀ ni o nísìnyí là á bọ̀sọ̀ yìí kú lára rẹ̀. bismillahir rahmanir rahim. wọ́n tún ní wá tírìtì lónìí. yòǹbó ànábì máa ní. sallallahu alayhi wa sallam. ó sì ká mi lábẹ́ ẹ̀ tí yòǹbó rẹ̀. sallallahu alayhi wa sallam. torí bọ́ọ̀ ṣe yòǹbó rẹ̀ ó kù sẹ́jú mẹ́wàá tí ń lò kọ́ya yòǹbó ànábì dáadáa. sallallahu alayhi wa sallam. ó yá. dhalika bi anna Allah ntọ́ fẹ́ kínú. lam yakun mughayyiran ni'matan an'ama ala qawmin hatta yughayyiru ma bi anfusihim. ẹ dákun mo fẹ́ bẹ̀bẹ̀ kan tẹ́ ẹ bá gbà lẹ́nu mi mo fẹ́ bẹ̀bẹ̀ fún kinní kan tí fi pariwo àsí ẹ mọ̀ lọ ẹ mọ̀ bọ̀ káàkiri torí tọ́lọ́ ẹ má rìn ká mọ́. ọlọ́run ní jẹ́ dààmú. àmín. wọ́n tí wọ́n ní kí n sọ̀rọ̀ lóde wà very sensitive. bó o la ṣe fẹ́ eradicate òṣì ọ̀nà wo là á dà á tó sì ó fi lọ láwùjọ wa tí òfin ní sí ìṣẹ́ mọ́ tá a bá dá wa sí 100 mélòó lẹ pé ń tẹ òṣì ń ta 75 àbí márùnléní kíni láàdọ́rin ní ilẹ̀kùn òsì ti mú lọ́wọ́ kó tó dìgbà wa yìí náà sọlọ́wọ́ pọ̀ sá níjọ́ ayé tọ́lọ̀ ti dá ayé lòlòsí ti pọ̀ ju lówó lọ kí kọ́kọ́ dáhùn eléyìí. kágbé nígbà tànígbà Muhammad sallallahu alayhi wa sallam. ẹ sì yòǹbó rẹ. sallallahu alayhi wa sallam. bíjọ rẹ ṣe pọ̀ tó táwa tí wọn bá kà tàmú Usman tàmú ọ̀kọ̀ọ̀kan tàdá tó títí tó ń náwó sí mọ́. koríko tí a máa ń dá sí nínú ilé bí igi mángò igi ọsàn mélòó nínú yìí tí a máa ń ro dànù koríko tá à ń ro dànù ló pọ̀ omi tí ń sàn dànù pọ̀ ju omi tá a fẹ́ mú nínú ilé lọ torí káàrin omi àsán òórùn ni ayé olòṣì ó pọ̀ ju olówó lọ ètò ọlọ́ọ̀nù gbogbo ayé wà lówó ẹtú dànù lórí igi ọsàn kan náà láti kankan tí ó dùn ìkan ó sì korò ìkan ó tẹ̀lẹ́nu ìkan ò ní lómi ìkan ó lómi ìkan ó gbẹ dànù ayé nu ìwọ alábẹ́ lọ́hùn kó mọ̀ sí ọlọ́lọ́sì toró ti kọ́pọ̀ nǹkan ó tòsí nínú ọmọ ìyá kan láti bí ìkúnlẹ̀ kan bàbá àtìyá ẹ̀yọ kan láàbí ọmọ tó gbọ́n ibẹ̀ láti bí alágídí ibẹ̀ wọ́n ti bí alágọ̀ wọ́n ti bí tó lówó
mẹ́fà wájú rẹ̀ olòṣì wọn yà àbí kẹ́yìn wà lówó àǹtí náà ń dá yín lóhùn. ọmọ tó ti mú rétí tìrí tó ti lẹ́ǹdì rí kó tọ̀ lé yóò máa fún un lówó oúnjẹ. ogún ọdún tá a ti bí dírẹ́fà alimọ́tì bí ọ̀gá tí ó ra mọ́tò. ọ̀gá tí ó máa wà kiri. ọ̀gá tí ó máa wà káàkiri títí alimọ́tì bí. àní bàbá àní ń dáhùn wọn là àgbàlá nì. ọgbọ̀n ọdún tá a ti bí gateman alimọ́tì bí ọ̀gá tí ó kọ́lé. àkọọ́lẹ̀ nù. náà. ذلك بأن الله ọ̀rọ̀ tẹ́ ẹbí mi lágbára. لم يكن مغيرا نعمة أنعمها على قوم. n tí n fẹ́ lójú agbo yìí ẹ̀rẹ́sẹ̀ mú bọ̀ díẹ̀díẹ̀ ni ìfarabalẹ̀. mo tún wá rí ẹ̀kọ́ níbi oyè tẹ́yìn fẹ́ jẹ lónìí. a rí àpẹẹrẹ pé gbà fún àáfàá tó pè yín ọlọ́run sì gbà fún yín. àmín. wọ́n tí ó bí mi gbogbo ilẹ̀ bí mi bó o láṣìṣe òsì tí òfin ní tawá mọ́. àkọ́kọ́ olòṣì ò lè kú ò láyé kẹgbọ́ bá wọn o. ọlọ́run kíra rẹ̀ àgìnáwá àkìná ó lèmi rọ̀yàn lọ́rọ̀ èmi sì lèmi sọ̀yàn di akúṣẹ̀. albasit wal qabid òun lọ́ba tí máa tẹ́ àsìkí akakò níbomi pé kó mọ̀ sí ma bọ́lọ̀ ti jẹ́nu náà bọ́ọ̀lù tún wí jèrè. ذلك بأن الله لم يكن مغيرا نعمة أنعمها على قوم. wọ́n ti bórùn múlẹ̀ òrùn mú ó fẹ́ràn yín kò fẹ́ ká yòrò nígbà táyé sòrí òrí lòrùn ò gbọ́dọ̀ pa. حتى يغيروا ما بأنفسهم. tí òrùn ó pa wọ́n dáadáa kó lè bá a dábọ̀ lórí lọ́jọ́ alẹ́. حتى torí يغيروا. kọrin ọmọ kéwú ó ti jẹ sàárì ńlẹ̀ kéwú kọ́ni ọmọ gbàwẹ́ ńlẹ̀ lókù. kọrin ọmọ kéwú ti jẹ sàárì. ìwà àtàfà lòdì ọ̀sìn mẹ́rin kù àfà kò ní sọ̀rọ̀ sàárì ló ń jẹun. ó sì jẹran mi ó lè mi tí mo ṣáàpù dáadáa bàbá ò yára èmi ti parí ẹran méjì kan tó jẹ kan tán bàbá ò ní sọ̀rọ̀ sàárì ló ń jẹ lọ́wọ́ lọ́mọ gbàwẹ̀ tó bá délé. حتى يغيروا ما بأنفسهم. ìmáàmù ni gbogbo ẹgbẹ́ ṣe dúró yìí imam chief imam. ara ni gbọ́dọ̀ tóbi dáadáa. Allahu akbar. سميع بصير. ẹ sì yóò gbọ́ nẹ́bì mọ́. صلى الله عليه وسلم. kí lè àkọ́kọ́ tá àkọ́kọ́ fún ọmọ tí òfin ní yolòsì. ẹ tẹ̀lé mi. ما شاء الله. ẹni kí lè àkọ́kọ́. tarbiyya ni ó ṣáájú. afẹ́ ní kó sí okú ò nínú àwùjọ wa ìtọ́ ọmọ ni. àkọ́kọ́ bẹ̀rẹ̀ tarbiyyatul ilahi kí n gbé láti bẹ̀rù. idha afsa'u fa'alimuhum la ilaha illallah. gbàrà tá a bá bí ọmọ ẹlẹ́kùnrin yóò bí ilẹ̀ béèrè ẹ̀kọ́jú sí ẹ kọ́kọ́ fọlọ́run hàn ọmọ yín. ọmọ tẹ́ ẹ fẹ́ kó ya jàǹdùkú kó tòsí lọ́jọ́ alẹ́ kó mọ forí sọ́ọ̀kì mọ́tò kí wọ́n máa ran káàkiri àdúgbò ẹjẹ́ ó mọ Ọlọ́run. gbogbo ọmọ tí ò bá mọ Ọlọ́run òwò àṣẹ sọ́ọ̀tì ni bó lówó gan òbí ò lè jèrè ẹ̀. wa tarbiyatul ilmiya n tí ì fẹ́ lọ bí tí ń. ẹjọ́ mo wá ní ìmọ̀. ẹjọ́ ní ìmọ̀. ẹ dá mi lóhùn. ẹjẹ́ kọ́ mọ́ ní ìmọ̀. ẹ dá mi lóhùn. ẹjẹ́ kọ́ mọ́ ní ìmọ̀. báyìí pure water báyìí sọ́bọ̀rọ̀bọ̀ èrè kan ó níbi tí ẹ lè kiri rẹ mọ́ tọ́jú orí wọn fi kọ́ èrè kéékèèké ẹ má jẹ́ ó béèrè ọjọ́ alẹ́ jẹ́ èrè kéékèèké èrè ọmọ mi ọmọ ajé ni kódà 150 ni ó jẹ lérè lónìí sódà bí ọmọ tó ra mọ́tò fún yẹ
lọ́jọ́ alẹ́. ọjọ́ alẹ́ sójọra wọn. poverty bí country wa ṣe rí ni gbogbo ọmọ tí ń kiri ọjà yìí kò yẹ kí wọ́n kiri ọjà. níbi wá wọlé wá ta chocolate fún mi máa mú change lọ ìjọ kejì bá mi ra pure water ìjọ kẹta bá ń fọ abọ́ ìjọ kẹrin ìhìn ní ó gbẹ̀yìn ẹ̀ ẹ̀fúnmọ́lẹ̀ ni ọmọ tẹ́ ẹ ra nǹkan 100 naira tẹ́ fún ní 1000 kó máa mú lọ sùnúnlẹ̀ kò gbọ́dọ̀ kọ̀ ẹ gbọ́dọ̀ kọ́ kò ní lè kọ̀ torí ti fi owó ra làákàyè rẹ̀ ti gbó rẹ̀. ó sì mọ̀ pé tó ń bá délé ìyá àwọn ò tó 500 naira ó ti gbowó sùnúnlẹ̀ kárin ọmọ tí wọ́n ń kiri ọjà tẹ́ pè lọ́mọdé kí wọ́n tó dáràn áìdàn wọ́n ti ń dáràn jánábà kí wọ́n tó máa ṣe nǹkan oṣù ní ẹ̀ ti mọ ọkùnrin torí a ti taari wọn pé máa lọ ìbá àmọ́ wálé wá sùn kó sá ti ta owó méjì aṣọ wálé díjọ́. wọn ò yòǹbó ànábì mọ́jèrè. sallallahu alayhi wa sallam. ń tẹ́ ìbéèrè wà very bitter ẹ̀ faramọ́ ni ó korò díẹ̀ náà. hatta yughayyiru ma bi anfusihim. kẹ́yìn ló máa jòkó ni o. hatta yughayyiru ma bi anfusihim. ẹ̀ sì yòǹbó ànábì mọ́. sallallahu alayhi wa sallam. mo fẹ́ kẹ́ yòǹbó ànábì dáadáa ni. sallallahu alayhi wa sallam. èmi ní ń fa òsì ikùn wọn. أوصيكم يا معشر الإخوان عليكم بطاعة الديان. ẹ dẹ́kun mo ń wojú agbo yìí àwọn obìnrin ti sẹ́tù ara wọn ti balẹ̀ náà. أوصيكم يا معشر الإخوان. baba atafrit lára tí kọ́kọ́ máa ń fa òsì fa òsì. sẹ́yìn obìnrin tẹ̀lé mi naam. gbàǹráyè ká fi nǹkan wọ́lẹ̀ ká fi nǹkan wọlé. ká máa fi nǹkan wọ́lẹ̀ gbàǹráyè ká máa serious gbogbo ẹni tí ò bá mọ ti ń ṣe láyé ayé ò kọ́ lọ́gbọ́n. Allahu Akbar. gbàǹráyè ti bá tàwọn ọmọ jẹ́ lónìí bólòsí ó ti kú láyé bólòsí ti fẹ́ kú o wọ́n ní ìran mẹ́ta ẹ̀ tòsí wọ́n serious ni ìran mẹ́ẹ̀ẹ́dógún àmọ́ tòsí. Yorùbá tí ẹ pòwe tí ò yí yẹn ìran mẹ́ta ẹ̀ tòsí ìsọkúsọ mẹ́ẹ̀ẹ́dógún ó tòsí ń bò mí. bólóde òkú òde bàbá ẹni ihu gbẹ́gi wọ́n bí ọmọ tó lè ró ni tó sì lọ́kọ́ tí ó fi ró bí wọ́n bá ti bí ọmọ tó lè ró yóò hò orí ibú ìtàwọn hu àgbákò wọn lówó oníran owó wo ni oníran ẹ Yorùbá níbi dáadáa sallallahu alayhi wa sallam. wọn ló sì oníran àìmọye ìran tó sì ti bọ́n rẹ bó sì ò bá kú òkè sí sẹ́ńtírì gbogbo tí ẹ bí kò sọmọ àlùbáríkà ń bẹ̀ ni dámilóhùn. أوصيكم يا معشر الإخوان أن تهملوا أوقاتكم. ẹ̀yin òbí mi ẹni náà naam. wọ́n ní sẹ́ fẹ́ pa òsì rẹ ẹni bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ni. ẹ má fàsìkò ara yín ṣòfò mọ́ ẹ má fàsìkò ọmọ yín ṣòfò mọ́ àsìkò tó máa fi ń wo fíìmù ó ti jẹ́ àsìkò tí wọ́n fi ń kàwé lọ irú ọmọ bẹ́ẹ̀ ẹ ti la òsì bọ́ lọ́rùn bẹ́ẹ̀ni. ẹ lọ wo orí sẹ́ẹ̀tì wọn oríṣẹ́ tí wọ́n lọ wò ó. mobile phone táwọn èèbó kó wá setback ni yóò jẹ́ fọmọ mi ọmọ tí ò yẹ kí wọ́n mọ ọkùnrin ti mọ ọkùnrin ó ti mọ ọkùnrin. látara fóònù ọmọ ọdún mẹ́jọ hello mami ò tí ì sùn ẹ pè mí padà. padà. pè mí padà. فتندموا. first born mi obìnrin ni ló wá fẹ́ sọjọ́ bí ní bá bò ní fóònù mo ní kíni kí ni. ẹ bá mú odó mo fẹ́ wò ó wọ́n ní kìí ṣe mo lémi fúnra ara mi mo tó òbí ní gbogbo ọ̀nà lò sí ti kú láyé mi gbogbo ọ̀nà pátápátá kìí ṣe tòsí kọ́ tí kò mọ́ báyé rẹ jẹ́ ni bó lọ wí. فتندموا. gbogbo ọmọ tẹ handset lé lọ́wọ́ bí wọn ò jalè wọn ò ṣèṣì náà wọ́n ṣe sì náà.
يوما على ما فاتكم. ẹ lọ́mọ yín ó ya ẹ ní fóònù ẹ wo tó rìkọ́dù ẹ wo tó dánlóòdù síbẹ̀ blue film yóò máa jí wò àrò máa gbé fúkẹ́fúkẹ́ ọmọbìnrin tí ń wo ìwòkúwò yóò rẹ̀ yẹn yóò pè ọ̀bọ kó wá bá ń lò pọ̀. إياكم أن تهملوا أوقاتكم ìyá bàjẹ́ فتندموا. ìyá bàjẹ́ ọmọ rẹ̀ bàjẹ́ bàbá bàjẹ́ ọmọ bàjẹ́ ẹ fàsìkò ọmọ ṣòfò ẹ̀yin alákọ̀wé tẹ̀ wá ń bì ẹ síríọ̀sì díẹ̀ ẹ jẹ́ sọ díẹ̀ fún imam bàbá mi wo bí bàbá mi wo bí bàbá mi wo bí ẹ má dàbá ìlànà mọ́kẹ́ kí ló ṣe. فتندموا يوما على ما فاتكم. ẹ̀yin alákọ̀wé ẹ gbọ́ngbọ́ngbọ́ngbọ́ngbọ́n gbogbo bá dá yìí kan tán yóò wá bọ́ sẹ́ńkùlé àgọ́ ẹlẹ́mi ló ṣẹlẹ̀ ẹ̀yin lẹ́lẹ́ ẹ kọ́lé ẹ wá yọ yàrá àwọn ọmọ lọ́tọ̀ ọmọ fẹ́ sùn yàrá ọmọ ọkùnrin àtobìnrin ẹ tún wá mú kíní tv ẹ tún wá extend ẹ lọ sí yàrá wọn ìyá àti bàbá ẹ̀yin tán fíìmù ní pálọ̀ wọ́n ń lọ́ mọ́ra wọn ọ̀hún tíátà àgbákò ìpàkì wọ́n ń kẹnu bora wọn lẹ́nu ẹ̀gbọ́n àtàbúrò sì tan tv ní yàrá tiẹ̀ wọ́n dán tẹ́ ṣe wò. kárin ọmọ ọmọkùnrin kò mọkùnrin àwọn tí wọ́n jọ bí ní ọ̀hún ara wọn lè mọ̀ débẹ̀ ọlọ́run ló mọ oyún tẹ́ ẹ sẹ́fẹ́ gbọ́n àtàbúrò ọmọ ìyá kan bàbá kan níbi àdónkìá tẹ́ ẹ bá ti ń jọ ń wẹ̀pọ̀ lọ́mọ tó ti láyà títì náà lábẹ́ wọn ní àìgbọ́n àtàbúrò ní ẹ̀ ní ń kásẹ̀ léra wọn ní ń kátà léra wọn kò sí nǹkankan ẹ má wẹ̀ lọ nígbà bá wẹ̀ dá àyè kan tán ẹ̀jẹ̀ kan náà ní ẹ tàbí òní dìde. àwa tẹ̀ ń wò yìí ọ̀dọ́ babalágbé nígbàsẹ̀ wọn tá ń pa lásìkò àkìrùnà ọmọbìnrin agbọ́dọ̀ yá nígbà tá ń gíran bọ̀ wọn lé àdàsọ ìdẹ̀ díẹ̀díẹ̀ lẹ́kọ́ fi tún ẹ̀kọ́ bí yàrá bá fún tẹ́ fẹ́ sùn ẹ̀ẹ́ràn máa ń sẹ́ lọ ni pé lọ ra búrẹ́dì wá èyí tí wọ́n bá dá sọ́nà mẹ́rin ní ra búrẹ́dì tí ò sí láyé yóò máa wá èyí tí wọ́n dá sọ́nà mẹ́rin káàkiri kó tó dé ẹ̀ sì yanjú ara yín tán mo lọ wí jẹrẹ. إياكم أن تهملوا أوقاتكم فتندموا يوما على ما فاتكم. ọgbọ́n rí mo sí ní ọ̀rẹ́. وإنما غنيمة الإنسان ẹ̀yin bá níbi dáadáa bẹ́ẹ̀. شبابه وينصر في تواني. atefrit àti àfàyè falẹ̀ púpọ̀ ó wá jẹ́ kó sì ó dé. ẹ jọmọ kankan mọ important n tẹ́ fi bí ẹ jẹ́ mọ̀ pé n tẹ́ fi bí ọ ní. ntọ́ wá ṣe láyé ni importance rẹ̀ fi hàn wọ́n. Sheikh Lukman fún mi kankan ní challenge pé é jòkó pé lọ́dún mẹ́ẹ̀ẹ́dógún kí ló fẹ́ ṣe fẹ́mi ìyá rẹ̀ tó o bá pọ́gbọ̀n ọdún kí ló ṣe fún bàbá rẹ̀ fún challenge gbéṣẹ́ síwájú ọmọ kọ̀ọ̀kan gbéṣẹ́ sí ẹ máa fà á agbára mi ká ládùúgbò yìí kò sí ní tẹ́ dá tágbára mi ò ká agbára rẹ̀ ò ní ká wàhálà àtẹ̀kùn alẹ́. وإنما ọmọ ogójì ọdún títún gbowó oúnjẹ ìyá rẹ̀ ò ráyé wá nù. غنيمة الإنسان. ẹnìkan wá fẹ́ kàmpé ó wà nínú ọkọ̀ wọn tinted factory fitted ọmọ tiẹ̀ wá dúró ó wá gbá ń dùn rẹ̀ kún mú bàbá mo fẹ́ kú sí ẹ lọ́rùn ó yẹ kó tọrọ kọ́ lòun pọ̀ níjọ́ náà èyí ó wà nínú ọkọ̀ mélòó lè ṣàgbá rẹ̀. wọ́n fún ẹ̀kan ní visa kan ọmọ lọ lóyìnbó wọ́n á há àdá fọmọ tiẹ̀ ni wọ́n ń pọ́n àdá tó o bá sì ń la àgbàlá lọ bí mi èyí wọ́n ṣe jèrè mọ́nù. وإنما غنيمة الإنسان. n tẹ́ bèrè lèmi ó sọ àwọn ẹbẹ́ ǹdí ọ̀rọ̀. شبابه والخسر في تواني. béèrè ẹ̀kejì. ẹlẹ́ẹ̀kejì. béèrè mọ́. ẹlẹ́ẹ̀kejì. èsì tẹ́ béèrè. ẹlẹ́ẹ̀kejì. ìfẹ́ àsìkò falẹ̀ ni o àkọ́kọ́. ẹ̀yin òbí ẹni náà dá mi lóhùn. pọ́nmọ́ rẹ jòkó lóru gbogbo aṣọ tí mo kókọ́ yìí gbèsè ní o gbèsè ní yóò mọ̀ pé ní gbèsè tó ń san tó ń bá dàgbà. ọ̀n ṣe bí ọ̀yọ́ làwùlàwù lójú ọmọ rẹ tí ò ní làákà yìí yóò rò pọ̀ ìwọ lọ lówó jù lẹ́kọ̀ọ́ yóò bá yé jẹ́
ohun tó ń kó fún mi àwọn ẹni o àti ìsanwó. ìwọ tó ń gbàwé ọjà ó ní ẹná torí ọmọ làá fi ń ṣiṣẹ́ bóòlù ó ti wá jèrè ẹ̀. ẹ̀yin tẹ̀ ń ta búrẹ́dì tẹ̀sí bí géńdé ọwọ́ àlọ́lé búrẹ́dì láago kan òru ọ̀ jèrè ọmọ náà ọkùn lẹ́yìn ni àkọ́bí ìkejì kẹta bí òtútù bá pa wọ́n dáadáa tó o bá fún ọ ní 1,000 wọ́n ṣàdúrà 10,000 fún ọ. àwọn asùnkálẹ̀ ìwọ lọ gba búrẹ́dì ọ̀kadà wa ń gbọ́ ọ gbàtọ́ ìdìsíájì wọn ti náwó tó pa wọn tún ná tán èrè wá dà ọ̀rọ̀ ayé wa nù. Iyyakumu an tumilu awqatakum. mo ní little boy Abdulkadir ọmọ mi kékeré báyìí tí a bá ń lọ wá sí wa náà ró wọn wà ní ẹjẹ òjòkó mo ní ìlẹ́jẹ òjòkó tí n bá fún lówó skul yóò serious yóò mọ̀ pé dáàdi máa ń nàró kó tó ṣe kí ni kó tó rówó ni àjọ labíjà wọn á gun plane wọn á ní kó wọ mọ́tò ó wá dé bọ́dà òun náà ó wá harahara gbàgbé wáyà. àwa dábìjà mo ní ṣé ìbò lọ sí ríjọ ni ó ló ṣe díẹ̀ mo ní fine kọ́ lè mọ̀ pé kéèyàn ó tó dé èèyàn yẹn máa dààmú ni tí pleasure bá pọ̀ fọmọdé ní appreciate òbí ẹ̀ ọmọ rẹ kò sí mọ́tò tí ò lè gùn ṣé wàá gun ti bàbá rẹ rí tẹ wá sọ mọ́tò di páálí sáná gbogbo ọmọge ọmọ ọdún mẹ́ẹ̀ẹ́dógún ọmọ ọdún mẹ́rìnlá wọn a máa ṣàyà báyìí níwájú ọkọ̀ síbà níwọ̀ ọ̀yá rẹ lọ́gùn ọmọ ọdún tí wọ́n tọkọ rẹ fi dààmú kó tó dáa fún yín. ẹ̀yin tẹ́ lọ léèwé ẹ̀ kó ku o wọn ní kọ́ mo lọ mẹ́ràn fúnra rẹ ọmọ kó mẹ́ràn fúnra rẹ yóò máa fi síbi da ọbẹ̀ rú kò tí ì rí tó wù nù tí ìmú ni n tí ì rí tán díẹ̀ ní ma ìtàn ní wá káwọn yóò wá gbogbo tó dáa ẹ̀yin wà fẹ́ jẹ lálẹ́ ẹ̀ máa jẹ egun ẹ̀sìn ní kọ́lọ́ mọ̀ jẹ egun kàn yẹn rẹ èyí tẹ̀ ń jẹ ńkọ́ egun lẹ́ ń jẹ kẹ́yà yẹ yẹn. Iyyakumu an tumilu awqatakum. Yorùbá ni mi dáadáa jẹrẹ. Yawman ala ma fatakum. táwọn fi dèèyàn àdébí sasori àmọ́ bẹ́ẹ̀ náà ṣe rírí bẹ́ẹ̀ bá padà sí ìpìlẹ̀ tẹ́lẹ̀ máa tọmọ bí ayé òde èsì ní ká má dọmọ láyé nù. ẹ dá mi lóhùn mọ́ ẹ dáhùn ó wá ní ọdọwọ yín. Iyyakumu wò mí lónìí mọ́. an tumilu awqatakum. ó ní ọmọ fọjọ́ ayé yín ṣòfò. Fatandamu tẹ́lẹ̀ bá a sábàmà. yawman ala ma fatakum. gbogbo tó bá bọ̀ ẹ́ regret yẹ. ẹ̀ẹ̀kejì tí ń fa òsì ẹni kíni Kíni? ẹ dá mi lóhùn mọ́. jùmúdùn làáyé ni kéèyàn ó wà láwùjọ ẹ tó dájú olòṣì ó pọ̀ ẹ̀sìn tọ́lọ̀ ń kà sí tiẹ̀ dájú ní Islam ẹ̀sìn Islam lèyìn ò ní bọ́ o lágbàlá àti fásitì ó sì dógún ẹ̀sìn Islam ni wọ́n yẹ̀nì very very stingy kọ́wọ́ èèyàn ṣe kókó báyìí kó yí super glue àbí kí ni ẹ ń pè àtẹ́kọ̀ akẹ́kọ̀ọ́ ó lẹ̀ mọ́ wọn lọ́wọ́ kankan gbogbo kápẹ́ ní Ìsìlámù tú àsìkí wọn lẹ̀ ni olówó kọ̀ọ̀kan gbọ́dọ̀ lè bọ́ọ̀yàn 100 ẹ gbọ́ lọ́n tóbi dáadáa. Allahu akbar. níbi tá a bá ti rí tẹnìkan dúró lẹ́yìn sínú tó ní ẹ dání èmi àtẹ̀yàn 50 tí wọ́n jẹun tó dálé sẹ́lẹ̀ tó kún ọ síbẹ̀ bí wọn ò tiẹ̀ pín ẹ lólówó wọn kú olólòsì ààrẹ ní gbọ́dọ̀ tóbi. Allahu akbar. àwọn èèyàn dájú débi pé wọn ò fẹ́ kó lòsì ó kú olólòsì ẹgbà yẹn dírẹ́fà ẹ tún ní kó máa sá kó nú ọgbà ó di mélòó. gbogbo àwùjọ tó dájú bá ti pọ̀ kí èèyàn tó lè di ọlọ́rọ̀ ní dájú ni àwọn tó wà lábẹ́ rẹ yóò jẹ́ wọn gbádùn kí là ń bá kánú Islam àsìkò olóòsìpọ̀ tẹ̀lé mi dèrè náà jùmọ̀ àwa náà ni alàṣìwà ìdù àwa náà ni kéèyàn ó wé láwà ní kó máa fi sí ọ̀kadà àwa náà ni. lẹ́sẹ̀ tó ṣe pé ẹ̀yẹ̀fẹ́ kéèyàn kú olólùsì máa sínú ní sínú báyìí olówó 10 alive 20 alive 15 alive èdè exotic gbogbo nǹkan ẹyin ìjẹkújẹ tí ò lè rúkú pé nígbà tó dá sámú kò lè rúkú ìmọ̀ gan sámú lórí tó wá lórí mẹ́jọ ní ògán méjì yòókù ẹ̀rọ alẹ́ fẹ́ kó sí òtán ní Islam
dráìvà yìí ti ń lọlé àti fúnlápò sẹ́kọ̀bìtà kan pé ẹ̀yin náà lọ ro jẹ odogun gateman àwa fi ń gbé oúnjẹ rẹ wá láti ilé ojú ti ní olówó ti ń sọ kódà yẹn lánàbàríkà ẹ̀dá léèyàn kan tì kún oúnjẹ yín ẹ̀faramẹ́kẹ́ dóúnjẹ náà fàájà ẹ̀faramẹ́kẹ́ dá fún mọ́sù ẹ̀faramẹ́kẹ́ dá ságbàlá dùkẹ́ fún ẹ̀dá ọlọ́ọ̀jẹ lọ. bọ́ọ̀lù bá sì dé gateman ló kọ́ sí àgbákò tẹ́lẹ̀ yóò mọ̀ fún wíńdò jáde gbàtẹ́ bá ba tiẹ̀ jẹ́lẹ̀ yóò mọ̀ fi tẹ́ gbà lọ. lọ́wọ́ àti gbé tíráwù tó bá sùn òun ò gbọ́dọ̀ sùn bọ́ọ̀ bá sùn ẹ̀ bàrà yálì kì í hàmà ni. ẹ wá délé oúnjẹ ẹni wọn fún ní fùfú kan bí ọwọ́ tàkàn nínú mọ́tò wa ní ọ̀gá ẹ̀ máa ṣe o ọ̀nà Badagry lọ ti jìyà yóò kàtẹ́ bíréèkì sí ọ̀nẹ́sọ́dí ọ̀gá gbogbo yẹn wèrè tó ọjọ́ ní ó dà ní fún rẹ kẹ́tẹ́ lóbi tẹ̀ lọ. ìyá kùmù àtúmìlú ọkọ̀ àtàkùn. ẹ béèrè ẹ̀kẹrin ẹ̀kẹta. ẹlẹ́kẹta. ẹ béèrè ẹlẹ́kẹta. tí ó fa òsì ẹ̀ríkìlẹ̀ ẹlẹ́kẹta. ẹlẹ́kẹta. àdìjà àìmọ̀ká máa fòsì. àìmọ̀ká. ẹni tí ó kàwé kó kà kó kà á. ẹni tí ó kéwú kó kéwú ẹni tí ó kọ́ sí ọwọ́ kó kọ́ sábà ìtàlá ìmọ̀ká. ẹ dá mi lò ẹ dá mi lò kì í ṣe bí ìwé nìkan ló wà ẹni bẹ́ẹ̀ ni kéwú làwọn náà kẹta mi ti wọ̀nyí ká hẹ́là hẹ́là bẹ́ẹ̀ bá kéwú tí mi ń burú táǹbù tó kàwé tí mi ń bọ̀ EFCC yóò mọ̀ dáná o kọ́ àgbàlá gbá kọ́lọ́ kò tó kó sọ́ńtà pọ̀ lówó wọ́n kú kí lè tó sùn èmi sì lè sọ́kùnrin ọtí lówó tẹ̀síwá lọ fún mi. dáìdá ìdọ̀gá dáìdá ìdọ̀gá. lọ́ba tẹ̀síwá dì mú ilé ọlọ́pàá tó bá mú tẹ̀síwá lọ olófin mi lówó ń tèmi ẹnu tí a gbà yín ẹ tẹ̀lé mi mọ́. kápẹ́ ní kí ó lọ ẹ̀kẹ́ dojú àmì ẹ má kí wà lámújẹ̀mú jẹun. ọjà náà tó lè bí rí. ẹ má kéyìn. dojú àmì. bẹ́ẹ̀ bá kọ́ sẹ́ ẹ̀kọ́ dojú àmì. dojú àmì. gbogbo mọ́tà ṣe fírídọ́ọ̀mù fún wọn kọ́sẹ́ dojú àmì ìjọ fírídọ́ọ̀mù ẹ̀ máa sọ ẹjọ́ ipò àdúgbò òun dà tó lọ sẹ́wọ̀n. àbí ẹtí ò ní rìn. ẹ sì lówó pelé àfọ̀ tí ì dé láàárọ̀ wọn nana apá bẹ́ẹ̀ bá kọ́sẹ́ ẹtí lọ́rìn ètò ìmọ̀ ẹ̀rọ sọ̀rọ̀ fún ẹ̀rọ àtọlọ́nà fún ẹ̀rọ àti wíwà sọ fún gbogbo ẹ̀rọ fún ẹ̀rọ àti bọ́tìn fún kó wàá rán tó wà sí bọ́tìn kó wàá wíwà sọ kó wàá sọ náà yóò fẹ́ rówó pa lójoojúmọ́ ọmọ tẹ́lẹ̀ ti fídọ̀ fún tẹ̀kẹ́ pa màálù ṣòfò iṣẹ́ dà tó ṣe. ṣùgbọ́n ní ntàbọ̀dì àtẹ̀pá ṣẹbẹ́ ló ṣe fídọ̀mù wádà. gbogbo sẹ́yìn ó bá ṣe èyàn ọ̀dọ́ lẹ́kún bì ẹsẹ̀ lójú àmì èyí ó sì pátá èyí ó sì hàn bí ẹ̀ ó lọ́jọ́ orí tó yẹ. tí o bá dàgbà dáàyè kan ìpátá ò ní pé mọ́ àfi tí wọ́n bá pàṣẹ àdúgbò lókù torọ́ ní lágbára mọ́ gbogbo ọmọ tó pè ọ ní bọ̀ọ̀dá wọn máa ní ẹ̀ kan àbùkù àti défà àti níṣẹ́ lọ ọtún wọn ní kọ́ ọmọ inú rẹ ó já a lẹ̀ lọ́mọ tó jẹ súná rẹ ọdún wọn tún ọ bí ayé rẹ burú ọwọ́ ní òní sàrà ọmọ kékeré ń ṣènáwó ẹ̀ ń da pati rẹ rú ẹ̀ ń ju àga lẹ́yìn tó yẹ pé ẹ̀yin ọjọ́ orí bàbá rẹ ní abẹ́ igi tó fi sísẹ̀ tí ń gbowó lẹ̀ ó tún kàwé tó ń bá yín lábẹ́ igi ìbẹ̀ ló ti gbọ́kọ̀ délẹ̀ tó ń pé ọ̀wẹ́ fún wa ẹ̀ kán yín mìtán bí ejò ọmọ ọdún mélòó. alijahal àìmọ̀kan máa sọ yẹn dó lọ sí àìmọ̀kan ní mú kéèyàn rẹ̀ gbé rẹ lẹ́rù níbi àìmọ̀kan lèyàn ti kúnlẹ̀ fẹ́ni téèyàn jù lọ ibi àìmọ̀kan téèyàn bá dàgbà tó ti kọjá 40 ó ti dọ́mọ ẹ̀yìn nu níbi àìmọ̀kan mọ̀kan yóò wá kà sán tàn wọ́n wá da sí ládùúgbò àdé ẹ̀bẹ̀tọ̀ bọ̀dá yóò da nǹkan rú o wọ́n wá máa da ọtí jọ fún wọ́n máa da oúnjẹ jọ yóò wá wọ ní káfàṣọ kọ́ ń lọ sùn nu ọ̀sìn rántí bọ́ sí wáṣẹ̀ kò yìí ìwọ tí wọ́n fẹ́ kún sìn dédìí ọkọ̀ kó má gbàgbé ilé wọ́n kún létí retí rẹ báyìí ń jọba gbé ọ lọ́wọ́ ní eléyìí ò káàbọ̀ káre ọlọ́run jẹ́ àkàrè. àmín. béèrè tuntun máa fọ òsì. kí tún ni. dá mi lóhùn. ẹlẹ́fẹ̀ẹ́ eradicate òsì ntẹ́ múra sípò aligado ṣìdátò aligado. Allah. kéèyàn ó lè bínú jù gbogbo ẹ̀dá tó bá lè bínú òsì ni yóò pa yóò bàrà rẹ̀ ń sẹ́jẹ́ yóò bàtọ̀mọ rẹ̀ jẹ́ níbi ìbínú òfò ẹni tí ń kọjá fún ọkọ̀ fọ́gún nímú òsídé kọ́dà yóò obìnrin ẹ ṣe wọ̀ níbi ìbínú
ọkọ mi ò wúlò ṣèbí ilé àti mọ́tò ni ò rà fún ọ ṣèbí sáfíìsì ẹ. Bọ́ọ̀tì. ẹlòdúgbò yìí ń tán ni ọkùnrin ò wúlò wọn ò ṣe ń pa àláyé bẹ́ẹ̀ ni àgbà ṣùgbọ́n ọ̀rẹ́ ni fẹ́ ọ kò jí ọ sẹ̀sìn ẹ káàkiri ayé ni àrùn tó wà láyé lónìí làrùn bò ní ṣe jòkó lé ọkọ gbogbo ọmọge tẹ bàjẹ́ ẹ jẹ́ jí wọn lọ lọ́kọ tó ń sọ fọmọ rẹ pé mọ́tò ni ọmú wa o bàbá rẹ lọ́kọ̀ tí wọ́n fẹ́ kò dá mi lóhùn reality ni bàbá rẹ ní mọ́tò tí wọ́n fẹ́ àti wọ ọmọge náà tó yanra sáfẹ́ léyìí ó pa lórí sáfẹ́ léyìí ó sọ̀rọ̀ sóró sáfẹ́ léyìí ó kẹtàn èyí nǹkan ó ń yùn díbí omi èyí nǹkan ó yọ ọkàn èyí nǹkan ó fẹ́ lẹ́ gbogbo ọkùnrin lọ wá rí àléébù wọn sáfẹ́ òbí rẹ ni ibi kan lèyẹn ti bẹ̀rẹ̀ ayé kólúkálùkù ó lọlé ọkọ ọmọ yín tẹ ti dàgbẹ́ ní ọlọ́lọ́kọ ẹ jẹ́ wọn lọ́kọ tọmọge bá ti ń ṣe oṣù púpọ̀ nílé bàbá rẹ òsì ò mọ jàrá ìdẹ̀hùn. wọn ò dá mi lóhùn mọ́ ni obìnrin wa dàgbà fa ó fi ní báàgì ṣù lẹ́nu ọ̀nà ó tún rí òpó tv ń wá bá gbogbo ìyàwó ọkùnrin dì mú ẹni ó lọ́ mọ́ ìjà ńlẹ̀ ọkọ rẹ kó rí bí ṣe rí níbi ìwé àkàjù ọmọ mi ò ní dọ́kítọ́rẹ̀tì kó tó lọ lé ọkọ yóò parí gbì yóò kàwé tán kó tó lọ lé ọkọ ta ni ó fẹ́ ni ó kàwé jù ọkùnrin dà tó kàwé tó tí ó fẹ́ àfẹ̀mọ́ bá tiẹ̀ jẹ́ sọ́ọ̀rù àmọ̀là no sọ́ọ̀gùn yẹn nonsense sọ́ọ̀ fẹ́ gbalẹ̀ ooo blood full ó bẹ̀rẹ̀ wèrè nu ẹ méjì wọn kàwé débi àgbákò tá ìhìn ọlọ́run mọ́lẹ̀. Iyyakumu an tumilu awqatakum fatandamu yawman ala ma fatakum. alimusulun ẹ méjì wọn kàwé débi wọn là láàlì ní ẹmọ ẹ tí wọn lọ mọ parí sáfìsì wọn lábẹ́ ọkọ wọn obìnrin wọn kàwé fa gbogbo pálí ló wá gbà láì tí ì lọ lé ọkọ nǹkan ọ̀fíṣẹ́ àkà èyí ṣépè kótó rẹ̀ ní fẹ́ wọn ayé ò fẹ́ parẹ́. wọn ò tẹ̀lé mi ni. Ayakumullah. bẹ́lẹ̀ yóò bá fẹ́ yóò wá ní gíláàsì wàhálà ni no rubbish kò tó bàbá tó ń gbé fáìlì fún mi kẹ́ ó bẹ̀rẹ̀ orí burúkú nù. irú ẹ̀ ní wọ́n sọ ọkọ̀ wo lọ gbé wá obìnrin gun Corolla lé bàbá rẹ̀ ń gun CRV latest model ń lé bàbá rẹ̀ ń gun Discon ẹ wá lọ́kùnrin ó kọ̀ọ̀nù sí i ọkùnrin mélòó ní ń gun yín ládùúgbò yín ọlọ́kadà ìdajì ẹlẹ́sẹ̀ ìdajì bá mánéjì ẹ̀ èyí máa rúwá nǹkan kí sàn rúwá kọ̀ọ̀nù sí ni yóò wá dàgbà fáá kò ní ṣe nǹkan sùnmọ́ nílé bàbá rẹ̀ ó di ẹtì ẹ̀rọ mi nù ọmọ tó yẹ kó mọ bí wòlíì nígbà tí wọ́n wà lóko ńlò ẹ wá tọ́jú wọn fa wọn fi wá rẹ wé mọ̀ yín lábẹ́ ta ló wàá fẹ́ ta ló fẹ́ tó gíràn o. ta ni ó fẹ́ àjẹkù ẹ̀yẹ ẹ lọ kọ̀rẹ́tì ara yín dandan kọ́ ni kọ́kọ́ ọmọ yín ó ní mọ́tò ẹ rí ìtì ẹ̀ báyìí bá lówó tọkọ ọmọ yín ò lówó ẹ sọ́dọ̀ lówó ààrẹ ní gbọ́dọ̀ tóbi dáadáa. Allahu Akbar. ẹ ntí ó pa òsì rẹ oníkí tálíkà ká fi kólówó fi ọmọ fún. Tálíkà. ẹ dá mi lóhùn dáadáa. Tálíkà. ẹ dá mi lóhùn dáadáa. kí Fáṣọlá owó sùsùn nísìn kó fún àfáà ìlọmọ rẹ. ṣẹ́gun tí wí kó wá ní Sheriff ọmọ ayọ̀ ni ó ní mọ́tò méjì wò ní mo fún ọ mọ́tò mẹ́rin mo fún ọ nílé mo fún ọ ní kọ́ńtrátì báyìí mo fún ọ níṣẹ́ báyìí kẹwàá ẹ̀ ń rí tiẹ̀ ọkọ ọmọ yín kẹsọdọ lówó ẹ má fọmọ yín lówó yóò ṣe fáàrí sí i ọkọ rẹ ní pèwọ yàrá rẹ sọdọ lówó kó lè bá kápá rẹ ẹ fẹ́ fọmọ fún tálíkà mọ́ lónìí ẹ fẹ́ fọmọ fẹ́ni tí ò lówó mọ́ lónìí ń ló fà á tí yìgì fi ń jánu Islam ẹ wọ́n lójú sánmà ẹ ń lọ so yìgì ẹ ń lọ ní sípò ẹ ń lọ so yìgì ẹ ń lọ kíní kan ní mu ní kíní kan Netherlands kíní kan mu ní Morocco kíní kan mu ní Canada lẹ́yìn oṣù kẹta ìgbéraga ogun ọ méjèèjì yìgì ó bá já òun ló fà á máa gbélé bàbá rẹ fi pọ̀ ní ìsìlámù gbogbo ọmọge fáàrí lẹ̀ fi ń sìn ẹ̀ lọ́lé ọkọ ẹ̀ jí wọn ó tẹríba mo lọ wíjẹ. Iyyakumu ń lọ fanu. an tumilu awqatakum ẹ fún mi lóko èèyàn méjì péré. fatandamu yawman Chájà. ala ma fatakum. ààrẹ ni yorùbá náà mi dáadáa mọ́. innama ganimatu insani sababu. shababu dàmínú. wal khusru fi tawani. bàbá wa Ìmọ̀tọ́lá bàbá wa Ìmọ̀tọ́lá ẹni bá sọ bẹ́ẹ̀ kò ní parun
bàbá wa Ìmọ̀tọ́lá Karamallahu hayatahu. olóòní tèyí láṣẹ mọ́ fún yín. Àmín.